Ẹ káàbọ̀ padà Miliki Express náà la wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní gbogbo ọjọ́ Wednesday ọ̀rọ̀ relationship òun la máa ń sọ fún àwa àgbàlagbà àwa tá a ti tójú bọ́ tá a ti tó ní boyfriend girlfriend fiancé àwa là ń bá rí ọkàn tí àwọn ọmọ mi àfọ̀dù ẹ ti mọ̀ ẹ̀yin ọmọdé ẹ ṣe kí ni ẹ̀yin kò jókòó sẹ́gbẹ̀ẹ́ kan tó bá ti tó time cartoon ẹ̀yin á máa wo cartoon yìí lọ ẹ jẹ́ ká bá àwọn ọmọ mi àti dáàdì àtàwọn àǹtí àtàwọn bọ̀dà ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan yẹn ó bi mí pé báwo ló ṣe lọ. Nígbà tí arábìnrin ṣàmú àwọn èpè yìí lóní gidi kò ní dá fún ẹ wálé ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbégbà ní ìníjèrè ẹ àwọn tó ní ò ní jèrè ẹ tí èpè yìí pé calm down bẹ́ẹ̀ ọkọ̀ kan ló pa wá pọ̀ sorry àjọwọ́ mọ́tò kan náà ni ló bá ní ẹ pé ṣẹlẹ̀ imagine ọmọkùnrin yìí òun lòun ń fìdẹ̀ kò tiẹ̀ káwọn lára o ilé òun ló ń gbé ó tún máa ń gbàbúrò ẹ̀kan wá àṣé àwọn èèyàn wọn kò sí fúnra wọn wọn ṣe dádúbúlẹ̀ ṣídìí òkè dádúbúlẹ̀ ẹ̀bà ṣídìí ọjà sí bóyá wọn gẹ́gẹ́ ti ṣe rú ẹ̀rí ta ló mọ̀ lábá ní kò lè tó yẹn kò dẹ̀ wá ṣe kí ó ní kódà òun lè torí tí ẹ gbàjẹ́ apparently ká ṣáà máa fa ọ̀rọ̀ yìí ká máa fa gùn wọ́n ní wọ́n pé many people wọ́n ní wọ́n pé many people many people wọ́n ní wọ́n pé many people wọ́n sọ wípé many people wọ́n sọ wípé ló gbọ́ ọ̀run nípọn wọ́n sọ wípé òun ló gbọ́ ẹnìkan ló sọ fún pé kí ni èèwọ̀ wíkẹ́ orí mo máa ń kọ látàárọ̀. àmì ayéfẹ́lẹ́ lè mí. oh god mo ní láti increase the memory size máa pé ìsìkábíyèsí filẹ̀ ti kún ṣé bó mò ń sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀sìn ò sọ pé kìnnì kan ṣé bó ń fẹ́ mi ba lọ tẹ́lẹ̀ ó kọ̀ dáàrin kan bátìrì ẹ̀ kọ̀ lò. ìyá yín o ìyá ọmọ yìí ọmọ tó ń bí ni wọ́n sọ mi dàgbò ọ̀sán gẹ́gẹ́ darí. wọ́n ní wọ́n pé tó gbọ́ yẹn òun wá dájà lẹ̀ wọ́n ní wọ́n pè yẹn ni wípé ẹni yẹn sọ fún pé ìwọ ọ̀dẹ ní ẹ̀ ọkùnrin kan má burú ẹ̀ kan wálé ìwọ wá sọ fún mi kí ni àbọ̀ ẹni tó ń bá sùn girlfriend ẹni lòun náà bá. information ni. Al Jazeera life. Information. Ẹ̀yin náà fún wọn ní information. Wàá ti túlé jìnnà o. A ní wọ́n ní wọ́n pé ò dá ṣé wọ́n ní wọ́n pé dá ṣé n tó gbọ́ yẹn dá. Ó dà náà ṣebí kò fi lè mọ ó sọ fún ní pé nǹkan báyìí lọ́pọ̀ ẹ ń ṣe o kíní kan sódà òun náà máa fi lè mọ̀ tọ̀rọ̀ ni. A jẹ́ pé wọ́n ní wọ́n pé yẹn ìwọ láìkí ẹ̀. Èmi láìkí o torí ó máa ń jẹ́ kéèyàn tètè mọ gbọ́n bí nǹkan ṣe ń lọ ló ṣe máa sọ fún yàn kò ní sí pé bẹ́ẹ̀ yàn yẹn ṣe ń prolong matter. Ìwọ náà ti ṣe rí nìyẹn. Wàláì gbogbo àwọn tó bá ṣe wọ́n ní wọ́n pé ní ìmọ̀ gbọ́ tán bá fún mi ní àǹfààní láti jẹ́ gọ́fìnà ọjọ́ kan àbí pírẹ́sidẹ̀ntì ọjọ́ kan gbogbo ẹni tó bá sọ pé wọ́n ní tàbí wọ́n pé ó gẹ̀ẹ́tì ẹ̀ wàláì wọn ò ní dájọ́ tó pọ̀ fún wọn ẹjọ́ kú ni. màjẹ́ kò lẹ́kọ̀ọ́. wà kó lè alẹ́jọ́ ọkú lọ́ máa dá fún yàn tí ẹ mọ̀ pé máa ń tún lé ní ẹ máa rojọ́ káàkiri tó ju yín ò rí. bí wọ́n bá jẹ gbogbo gọ́vnà Èkó ṣó máa jẹ tìlú wa mọ́ ni màá yìí máa lọ sí ìlú wa. gọ́vnà lu yín ò lè lówó tó gọ́vnà Èkó Ìbàdàn máa jòrò sàn máa jẹ gbíjẹ kára ọmọ àfi kára wọn fọ́ọ̀rẹ́ máa lọ kó lóhun kígbe olè lọ ń jà. Sorry kí ni jẹ́ mo sọ ní ìwọ̀n nǹkan tó ń sọ nìyẹn jẹ̀bi oríkì ara oríkì ìnìbọn náà ti kí ọlọ́mọjàgbọ́n ọmọ agboolé àrẹ̀mọ ọmọ everything àní wọ́n ní wọ́n pé ò dáa ẹ̀yin èèyàn gbọ́ sí kí èèyàn tiẹ̀ máa tẹ̀lé wọn ni wọ́n pé ṣó dáa nítorí mi rí ẹni tẹ́gbẹ́ wọn ni wọ́n pé ti yọ̀gbàjú fún rí o the last person tó sọ wọ́n ni wọ́n pé ó ṣì wà ń gbó bí báyìí kò tí ì recover. bẹ́ẹ̀ bóun ṣe yan tiẹ̀. dúró náà ṣó lọ ṣe wọn ni wọ́n pé nìkan tán fọ ojú ẹ̀ àzìn tán gbá ẹ̀ àzìn. in fact wọ́n tún máa ń fún mi lówó àti pé ẹ ṣe wípé ilé tó jẹ́ kí n mọ bó tún ṣe ń lọ ẹ tètè jẹ́ kí n mọ bí mo ṣe máa rìnrìn àjò mi kò jù bẹ́ẹ̀ lọ. excuse ma ṣé wà òkè wọ́n fún ẹ lówó wọ́n ní wọ́n pé o dẹ̀ gbà á ṣé mo kọ́ owó ègún ló gbà ègún bíi ti báwo. ó fẹ́ dalé onílérú nìyẹn. information tí mò ń fún wọn ṣé jẹ́jẹ́ lẹ́lòmíì wà tó yẹ pé freelance broadcaster ni fún CNN ẹlòmíì Al Jazeera ló ń bá ṣiṣẹ́ ẹlòmíì NTA ní structure ẹ̀rọ mọ̀ ẹlòmíì BBC ó làyàn mọ́ ẹ̀ dìmú wọ́n máa gbé káàkiri. ó wà ní tèmi. Miliki CNN cable ó ti dalé onílérú already èyí tó kùnrin bá tiẹ̀ ṣe wọ́n ní wọ́n pé èwo ní tóbìnrin kò dáa o mọ̀ pé kò dáa ó máa ṣe jàre kó dáná gé máma tẹnu bọ́lẹ̀ rí ó dàbí ọjọ́ kan báyìí tó gbẹ́jọ́ kan wá fún mi wọ́n sọ mi di mo gbẹ́jọ́ mi dé ọ̀sán gangan bá dẹ̀ agbẹjọ́rò fún ìjọba oh Lord wọ́n bá dẹ̀ ní ìyáàfin o mo máa gbọ́ pé àwọn kan wà
wọn tiẹ̀ like yín rárá wọn tiẹ̀ fẹ́ máa rí yín bá dé o pé torí Ọlọ́run bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ìyẹn lè máa wò pé ayé àfi èmi jẹ́jẹ́ lọ mi èkó mi lọ bá wò pé nínú àwọn Bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú ká sì di tí ṣe òtítọ́ ọbẹ̀ mu mo bá dé òkú òkè fine má jẹ́ kémi náà wùwà ọ̀dẹ̀ àwọn tó níwọ̀n láìkí mi ibo ni ẹ̀yin ti kí tẹ̀lé yín sọ débẹ̀ kí ni wọ́n kàn sọ̀rọ̀ náà ni èmi dẹ̀ sọ fún wọn pé ìyá àfin tó èmi sọ fún wọn náà wèrè ó ti sé mi bí pé mi kọlà nígbà tí mi ṣe bọ́ọ̀lù oníke tó ọ pé èmi sọ fún wọn pé in fact èmi sọ fún wọn pé làwọn yín gan ti pọ̀ jù ẹ ti máa ṣe kíní kan ní tí wọ́n sọ ni ó ti dáa tó ti lè sọ dájúdájú ẹni tó ṣe irú nǹkan yẹn ó ti sọ times 100 níbẹ̀ tó wá gbé ìdá kan wá fún wọ nígbà míì tẹ́ ẹ̀ bá mọ ìdí ọ̀rọ̀ ẹ má máa dì í mú ẹni tó gbèjà ẹni tó wá sọ fún ẹ pé wọ́n sọ pé kódà bọ̀dà Tájù kí ni bọ̀dà Tájù sọ fún mi pé bọ̀dà Lukman ò gbádùn Lukman bíi Tájù bíi pé kí ló sọ fún Tájù ṣé tó òtọkọ because láti sọ fún Tájù gan pé kí ni bọ̀dà Lukman ìwèrè níwọ̀n wọ́n ti ya wèrè gan ẹ̀ tẹ̀ mọ́ ọ̀gbádùn àwòkù níwọ̀n àwa lọ sọ fún bọ̀dà Lukman pé kí ni. ìgbà tó wá ń sọ̀rọ̀ báyìí àwọn relationship mi wà tẹ́ pé ok bóyá èèyàn wá báyìí pé kí ìjọ nítorí tó lọ ok ká ní pé ìwọ ló ń fẹ́ ọkọ mi ń sìn kí wá wò pé mi ìjẹ́ fẹ́ bẹ ẹjà kí wá ní ọ̀rẹ́ kan kí wá wò pé ó close mọ́ ọkọ ìjọ nítorí tó lọ máa bá mi ṣọ́ àwọn méjèèjì o àti báwa ṣe jọjọ́ ẹ ọ̀rẹ́ ṣé ó ti burú jù ní kò sí nǹkan tó burú ń bẹ̀ náà. àkọ́kọ́ náà irú ẹni tó bá lọ sọ fọ́ọ̀rẹ́ ẹ̀ pé kó máa bá òun ṣọ́ boyfriend díẹ̀ àbọ̀kọ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹn náà first ẹ̀ṣẹ̀ tó yẹ kán mú kán lọ tì mọ́lé náà òní kí nìdí òun ò ní kú because ó sì máa rí fíìmù yẹn dé the end òní kí nìdí because kò gbọ́n. kí ló dé tí ò ṣe gbọ́n. naturally kò gbọ́n àwọn kan wà tọ́lọ́run jogún ọpọlọ fún I'm sorry to say kò pọ̀ lórí wọn ẹlòmíì wà tó máa fẹ́ lójú ẹ̀fọ́ kò nígbà tó bá sọ pé ojú ẹ̀fọ́ wọ́n lè ní excuse me ṣé kò sojú lára yín ni kí ni ìtumọ̀ ẹ̀ tó wà á sọ fún mi pé kí lọ máa bẹ́ẹ̀ ṣọ́ boyfriend tiẹ̀ èmi ní surveillance camera. kí ló wà bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀rẹ́ ni wá. my dear sister fúnra mi ni mo máa fẹ́. yes. tó o mọ̀ mi tún lè ṣe mí. ò fọ́ ni ta ni kí n ṣe ẹni tí mi ò mọ̀ ló yẹ kémi lọ ṣe kémi mú òyìnbó ń sìn tí mi ò rí rí kí n wá ní mo fẹ́ lọ ṣe. ayé má ní ká o ìbò tí mi finú tọ́ tí mo fọkàn tán. òfun ta ni ní Nàìjíríà tá a wà yìí láyé ìsìn wọ́n ti kó ṣọ́ọ̀bù ẹ ọjọ́ ti pẹ́ wọ́n sọ pé máa bá mi ṣọ́ boyfriend ṣáwọn èèyàn ti ẹ̀ sì máa ẹ dúró ṣáwọn èèyàn sì máa ń ṣe. o lè bá mi ṣọ́ boyfriend mi wọ́n máa fọ́ boyfriend mi wọ́n máa fọ́ lẹ́nu lẹ́yìn mi. mi ní dáa mi kò ní fẹ́ mi ní fọ́ lẹ́nu lẹ́yìn ẹ̀.